mà ṣe o. Kẹ́hìndé Adégbòdù wọ́n kọrin ìdágbére tó sì jẹ́ orin tó lágbára pọ̀ fún ìkejì wọn Sátì. Bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ àwọn èèyàn ni wọ́n ń dúró lórí wípé ṣebí Táíwò náà ló ń lídì stage. Kí ni Kẹ́hìndé Adégbòdù fẹ́ kọ? A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orin lọ ni orin sì tún kù. Níbi tí Táíwò Adégbòdù bá iṣẹ́ náà dé, ó dá wa lójú pé Sakeni wọn ó bá jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run sì ní dá wọn dá. Ikú wọn ò ní yá báyìí lágbára tọlọ́run. Wọn ó lu ọ̀pọ̀lọpọ̀ ọdún, wọn ó darúgbó, wọn ó dògbó. Iṣẹ́ tí tánjọ ṣe, tánjọ jìyà, tánjọ jìṣẹ́, tánjọ ṣe lágbára Ọlọ́run, wọn ó fi ìrọ̀rùn jẹ́ àtàwọn ọmọ tí Táíwò Adégbòdù filẹ̀ àtìyàwó. Ẹ̀ní kánjú kú bàbá o. Sakeni ẹ̀ní kánjú kú o. Kò sẹ́ni tí ó gbórin yẹn tí ò ní jẹ́ bákan sí wípé ṣé bíkú ṣe mú ìbejì kan lọ rèé tí kejì ó wà, báwo ni ó ṣe máa gbégbé sí ayé ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run bá wọn gbé. Kì í ṣe nǹkan kékeré. Ẹni téèyàn ti jọ wà ìmùlẹ̀ láti ilẹ̀ téèyàn jọ dáyé, wọ́n sì jọjọ́ mọ ológo, wọ́n jọ ṣiṣẹ́ kan náà tí kan sì lọ tó fi kejì lẹ̀ yóò rí Ọlọ́run bá yín gbé. Ọlọ́run bá yín gbé. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn olórin náà tí wọ́n tún dúró tì yín. Bọ̀dá wa Abel Dòsùnmú Mega 99, Fẹ́mi Sola Jàsá, àwọn èèyàn ṣáà dúró, àwọn èèyàn dúró tì yín o. Ọlọ́run níjó bàjẹ́ fún gbogbo wọn lágbára tọlọ́run. Ọlọ́run ó lágbára, ó lágbára. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe fún ẹni. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun. Ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń dá ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ̀ o, sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn o. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.